Come on, get up on your feet. Let's do the song together. Come on. Không được bảo được. Gbowó. Oya gbàgbàgbà. Hey.
Bye-bye, Mr. Noble. Bye, Thank you very much. Thank you very much. God bless you. A round of applause for these kids, please. It's not easy. It's not easy. A round of applause, please. How many of us can dance at this age? A round of applause for them. Thank you very much. Thank you very much. God bless you. A round of applause for those kids, please. A round of applause. A round of applause. I think I show one out here. So easy. It's not easy. It's not easy. At this age, thank you very much. Next artist on stage, please. Yes, now. Shake ẹ ṣáà tí mo pé kúlé máa ká sí pé lọ́jọ́ lọ́jọ́ tó ń bí ẹ jẹ́ ká ṣe pàpà ọ̀pọ̀ òkà. ó bọ̀ àjọ pàdé tí màdégún náà ni bọ̀dá sọ́dé wà ní ọlọ́run ní sọlá lókè lóyìn kan. Títí ayé lèmi ò mọ̀ ìyẹn kò lè bá ayé wà lọ́pẹ́ yìí. If I cannot set time, work for Kano Center. It's more than 50
Imagine, create, execute, imitate. In America, Solution now, solution now. Come on, okay, yeah, jumping out to the aláṣẹ ṣe jèrè sáà ìyàwó lóye aláṣẹ ṣe jèrè sáà ìyàwó lóye ènìyàn tẹ́lẹ̀ kan lóde fún o ìyàwó lóye. ọ̀bá àwọn àdébọ̀lì olùwà àtòyè ló fọ́ mi dé kúlé olùwà àtòyè tàbí ẹ̀kú ẹ̀ ní wọ́n ti sọ̀rọ̀ bóyá. Ẹ máa kó ìkáràlẹ̀ ẹ̀kọ́ kí yín síbí. Ẹgbẹ́ gbọ́dọ̀ sí ní ìsìn. Ọ̀tún bá lú mi dé, abọ́tàlọ́ bí. Àti tẹ̀sán lẹ́bàá àtò ìwọ̀n lẹ́ẹ̀kú kalẹ̀ bí. Ẹgbẹ́ ẹgbẹ́ alárùúgbà rí ìta, ẹgbẹ́ ẹgbẹ́ bá kẹ́yẹ, wọ́n ní bá òǹkọlúwà ẹ̀fẹ́ yìí.
sẹ́yìn mi adéníyì mi àwòrán mi dédé. òyìnbó olóògùn tọmọ pẹ̀lú kristo òyìnbó. Parisẹ́lá sọ́dún orúkọ ga. Tí ó kú bọ̀ fóònù. Àmì àsìrọ́kọ̀ mi, mo máa kí yín síbí. Yín ká bá lè ṣe o, a lè ṣe iṣẹ́ ọmọ ìbùkún kí ẹ síbí. Princess Adébọ́jà ọmọ ọ̀gbọ́n ẹ̀tọ́. Rúkàtẹ́ kẹ́gbẹ́ ọmọ náà wá mi o. Gbogbo yẹn kọ́ mi tọ́jú aláàjì kò sí bàbá o. Ẹgbẹ́lẹ́gbẹ̀rẹ̀ yín. Ẹgbẹ́lẹ́gbẹ̀rẹ̀ yín. Bọ́ọ̀lù ẹni kan kó ṣe ẹgbẹ́ tí ẹlẹ́gbẹ̀rẹ̀ dé odò. Ẹgbẹ́lẹ́gbẹ̀rẹ̀ yín. Ẹgbẹ́ ọjọ́ kéré bọ́ọ̀lù ìyókò kó ṣe ẹgbẹ́ tí ẹjọ́ kúkà tó ẹgbẹ́lẹ́gbẹ̀rẹ̀ yín. Ọlọ́dún yìí ẹgbẹ́ kọ̀ máa ní náà kú o. Ẹgbẹ́lẹ́gbẹ̀rẹ̀ yín. Ọmọ ẹgbẹ́ kọ̀ máa ní náà kú o. Ẹgbẹ́lẹ́gbẹ̀rẹ̀ yín. Ọmọ ẹgbẹ́ ẹgbọ́n bá kẹ́yẹ́ ní tí ilé tó kọ́ ní Nàìjíríà ti dé ẹ́sọ́lá. Ṣáájú ẹgbẹ́ kò gbọ́dọ̀ kọjá o. Ṣáájú ẹgbẹ́ kò gbọ́dọ̀ kọjá o. Ṣáájú ẹgbẹ́ kò gbọ́dọ̀ kọjá o. Yóò gbọ́dọ̀ kọjá o. Gbọ̀dọ̀ ní sọ́wọ́ ìgbé kọjá o. Torí ìyẹn ìdájọ́. Bọ́lá ti torí ní àwọn. Bọ́lá ti torí ìdájọ́. Ẹgbẹ́ bàbá káyọ̀ ìtẹ́mi ṣe. Ẹgbẹ́ bàbá káyọ̀ ìtẹ́mi ṣe. Ẹgbẹ́ torí ìdájọ́. Bọ́lá ti torí ìdájọ́. Bọ́lá ti torí ìdájọ́. Ìkọ́sẹ́ náà pa àbọ̀bọ̀ sọ̀rọ̀ torí ẹ̀bá wọ̀ làwọ̀ yín. Abẹ́sàlókù, abẹ́ títí. Abẹ́lọ́wọ́ ìlú ẹ̀jà tó rẹ̀ nílẹ̀. Abẹ́ ọ̀bọ̀ ìnáwó sí ìlú tájọ́ rúrùkù ẹ̀lẹ́lẹ́. Tẹ̀lẹ́sà mi, abẹ́sẹ̀dẹ̀. Ọmọ aṣàlejò tí ẹlẹ́gbẹ́ o, ọmọ aṣàbí ara ẹ̀tọ́ Tẹ̀lẹ́sà, ọmọ Mọ̀rọ́kọ̀ ọmọ Mojúgbé, Tẹ̀lẹ́sà lọ́run tó yìí máa gbà tí mo délé.
off camera. Alájí máa wò lẹ́ẹ̀ máa ẹ̀ bá ọ. Bàbá tí wọ́n nìyẹn. Ó lọ́wọ́ ọlọ́run tó ń fẹ́. Ìrọ̀ ọlọ́run tó ń jọ. Aláṣẹ tèrè sàtáyọ̀ ọmọdé kó lè fi júnior wíìlì. Bàbá àdédàpọ̀ lábẹ́ bàbá àdédọ́yìn. Ìyá olóògbé tuntun nẹ́nẹ́. Tẹ̀bá tún polúwa sẹ́yìn, ẹ máa fi ìyá lóde sí o. Bàbá olóòye. Bàbá àti rí ẹ̀jẹ̀ tí mo pé ọkọ̀ wa bá lọ. Ẹkú ìnáwó olúwa sẹ́yìn. Ọkọ̀ tèmi ọkọ̀ tí bá ọkọ̀ sì mọ́ mọ́ mi lọ́wọ́. Abẹ́kúndé. Adékọ̀yà bàbá mi. Báwo ni ẹ máa bá ẹ láti síta ọgbà bẹ̀rẹ̀? Architectural director tí wọ́n kọ́kọ́ rí o. Níbi ilé kò máa ṣe kó owó rà. Aláàtì nínú ìtàfà o. Ìjọba pọ̀lú wa sẹ́yìn, ẹ máa fi ìyá lóde sí ìyá olóyè tuntun nẹ́nẹ́. Olùṣègùn Olúwarí. Bẹ́ẹ̀ bá ń polúwa tó yin Teresa, ẹ máa fi ìyá lóde kú ìyá olóyè tuntun nẹ́nẹ́. Abẹ́kúndé mo kí yín síbí. Adélẹ́yẹ ẹ̀mọ̀kú adúró tì. Bábí mú síta bá dodo. Ọ̀pọ̀tà kọ́jú Mákẹ́sì mi. Ó yẹ mú síta bá dodo yọ̀. Bàbá àṣìkáṣọ́ ọ̀dàrà tọ̀gbìn olóńgbò. Ìjọ̀bú ọlọ́rẹ̀ mi olóńgbò. Òyìnbó tọ́ta mọ́tò kí o bá bá wá. Ájú ó bí jẹ́jẹ́ lọ́jọ́ kó. Ẹgbẹ́ ọmọ ọmọ náà jẹ́jẹ́. Ó bí jẹ́jẹ́ lọ́jọ́ kó. Adélẹ́yẹ. Adélẹ́yẹ jẹ́jẹ́ lọ́jọ́ kó. Lọ́wọ́ bá wọlé sọ ẹ̀fọ́ Abẹ́kúndé ọ̀pọ̀pọ̀pọ̀lẹ́ká. Lọ́wọ́ bá wọlé sọ ẹ̀fọ́ ọlọ́run má jẹ erékùn àgbéwàgbà. Wáìtì má jẹ erékùn àgbéwàgbà. Ọ̀rọ̀ tó mú wọ́n tó mẹ́sẹ̀ ìmọ̀ ní ìwọlé sọ ẹ̀fọ́. Òbíìs àmì ọ̀rọ̀ tó mú wọ́n tó mẹ́sẹ̀ ìmọ̀ ní ìwọlé sọ ẹ̀fọ́. Mo tún dọ̀fẹ́ bàbá láàrin mi ni. Ẹgbẹ́ tèmi ẹgbẹ́ sí máa kẹ́sì bàbá mi. Bàbá mú sí bàbá mi bàbá lẹ́yẹ. Òbíìs. Ojú wọn lọ sẹ́
ojú ni wọ́n yá. Ọdún sẹ́yìn, wẹ́rẹ́ láyé yá òun tó láyé wá. Ọlọ́run lábí títọ̀ mi ń kọ́. Ọlọ́run máa bọ̀ lọ́dọ̀ mi o. Òṣàgbóyá ọlọ́dọ̀ o. Ọlọ́run máa bọ̀ lọ́dọ̀ mi o. Òṣàgbóyá ọlọ́dọ̀ o. Ó náwó tẹ̀lé. Àkòbí tí kò ní ẹ̀. Òjò ti ṣe lọ́lá mi lè ní ẹ̀. Lọ́la bèbí, bàtọ́ bọ̀ ọ̀lọ́dọ̀ mi, àwọn òbí ilé mi. Ọmọ jù ẹ̀rẹ́dẹ̀, ọmọ ni yàrá bèbí o. Yàrá kìíní kò ló fi tàbí lọ́rùn òun lóbi mi. Yàrá. Torí pọ́ńpì sí lóbi mi, àwọn tó dẹ̀ mí. Ọjọ́ túbọ̀ ọjọ́. Ẹ̀rọ bẹ̀rù bàjáyé orí ẹ̀, ọjọ́ àrí bàbá lò, bàjáyé orí ẹ̀. Nígbà mi, pépè mi ọjọ́ yẹn máa rẹ̀ ohun àkọsí. Ìtàlẹ̀ tí rò pé ìpé kíni. Kò lè mẹ́wọ̀n jẹ́ nínú bọ́ ogun pẹ̀lú. Wọ́n ni lẹ́yìn fọwọ́ sọ́yà pé mo wọ́n mi. Ilé mi ajá ní màá ilé mi ní wọ́n ní òfé lẹ́ni mi. Kò lè bá wọn jẹ́ níyàwó padà. Lọ́wọ́ tí wọ́n bọ̀ lọ́sọ̀ yà pé ọmọ mi. Ilé mi. Ọjọ́ bọ́ lọ́dọ̀ mi o. Ọlọ́jú tó ń sọ̀rọ̀. Àwọn ọ̀dàrà tó bí yẹn náà gbọ́gbọ́ ní. Ìdè mi yẹn náà rẹ̀. Ìdè mi, bó ṣe ń dọ́ tó dùn. Ọ̀tá kò tá ìdíwọ̀ lè jẹ́. Ó ní kò lè yé wọn kò lè bàjẹ́. Kò lè yé wọn kò lè bàjẹ́. Aláṣẹ fẹ́fẹ́ ẹ̀rẹ́ sámi o. Ènìyànà tí ọlẹ́gbọ̀n ọlọ́dẹ kúrú tó yìí. Olùwẹ̀ tó yìí pẹ̀lú tó bí ọkà o. Ìyá olóò tuntun lẹ́rẹ́. Ìyálóde náà ní. Ìyá méjì àjàyé ẹ̀pẹ́, àjàyé ẹ̀pẹ́. Òní tẹ̀sẹ̀ kú wọ́lá lọ́hùn ọ̀fẹ́. Àjàyé ẹ̀pẹ́. Ẹgbẹ́ bàbá kẹyẹ. Ọ̀túnba lómi débìtà àdàbí o. Ọ̀túnba lómi débìtà àdàbí. Àṣìṣẹ́ṣẹ́ mi ọ̀nà òdú wọlé. Ọmọ tèmi àkọ́jú máa gáàsì. Ó máa gbẹ́jọ́ mẹ́ta òwúwọlé. Àtúbàrísà, wáṣọ́wọ́ òṣèlú.
ọlọ́kùnrin wọlé bẹ́ẹ̀ ni kúlé máa dẹ́sí ẹ̀ṣẹ́ gbọ́dọ̀ dúpẹ́ ẹgbẹ́ lẹ́gbẹ́ fún bá pẹ́ ẹgbẹ́ fún bá pẹ́. Ẹgbẹ́ bọ́ bá káyọ̀ ẹgbẹ́ bọ́ bá káyọ̀. Sọ̀kú bọ́ mi fún òkè ìrókò náà òun gbọ́dọ̀. Wọ́n tẹ́tù ìdẹ́kùn lọ́dọ̀ kan sí ìyẹn àgọ́ tí bàbá ẹ̀ ṣe jẹ̀gbẹ́ lọ́wọ́ náà. Àgbẹ̀yọ́nù sí ẹ. Ọkùnrin lọ́nù sí ẹ. Obìnrin lọ́nù sí ẹ. Sọ́yìn. Apa yang lain pada ground and pick some yellow days. You must have seen something one way or the other. What do you think they saw? What do you think probably you have an idea and how do you feel about it? I have no idea. I think it's going to change like that because I don't deserve to have it. I never walked into it. I don't even know there's any title that existed like that. I'm well to do. I'm a giver. And that's all I do all my life. And it's not a problem. I've done this over and over. But I'm appreciating that they recognize my presence and put their music there. But this is just my natural self. Did you see this coming and what were you expecting from this now? I expected anything you do, you don't have to be appreciated or doing something back to you. The more you give, the more blessings that you have. That's just my philosophy. So I do not deserve it. I don't even come to their church. They call me to their rescue. And the church is falling apart. I'm in the Centurion Church. I will be sad every night I go to bed to see that the church will disappear. So all I could, I did. So more or less, I will build the church for them, and that's what I did. So from now, being the yellow day, will you stop here? What will you be expecting? To be honest with you, the Catholic Women Association of Nigeria, unfortunately, they were not given the opportunity to present an award to me. They were here in their numbers. They got plaques, they got certificates, they got so many things. And to honor me, but I told them it doesn't have to be public. They can honor me privately. So they came into my car and they offered their worship, prayers, and support. What should be expected from you, Anye, as the yellow day? We will continue to be a blessing to others. If I could help, and if you can help, the world will be a better place. Don't be selfish. Whatever you have, don't keep it to yourself. Always make somebody else happy, especially things like this. It goes a long way. If people come into that sanctuary, I think someone will offer a word of prayer or two.
You understand? And that's what we should all do. Not to let things like this disappear in our midst. And that's what I'm trying to do. So you all join forces with me to keep it going and to keep it alive. Thank you. Aláṣẹ ṣẹ̀ṣẹ̀rẹ̀ ṣàwùmí. Ẹ̀yin ojú TV, Mọ́lọ́dọ́ Christ Pásẹ̀ntì City people. Ẹ̀gbọ́n mi tó fún bàbí ṣẹlẹ̀ Kẹ́hìndé. Ẹni máa kẹ̀sì níbi kẹ́ẹ̀kì dáadáa. Àwọn ọ̀dọ̀ ìbùsọ̀ tó gbà ọ̀ lọ́nà yìí tọdún yìí. Mo ń láti gba àwọn bí Mọ́tì olówó àtòyìn yá ń tẹ̀lé. Kàṣà máa ṣe dáadáa. Ẹ̀rù bó ṣe yẹ lùwà tẹ́yìn. Akọ̀wé kan ń rà ìgbà. Àbí wọn lọ́wọ́ wọn bá. Ìyọ̀dún ọ̀run láwọn bá. Ó gbọ́ pẹ̀lú ẹ̀ olùwà tẹ̀lé. Ìyálóde tẹ̀lé sàmì. Teresa ní Amẹ́ríkà, ìyáálé òǹkà o. Gbogbo ti kábí bèbí Anthony. Ìbàdàn ṣọ́ọ̀tì náà ní Mùṣí, tẹ̀ bá gbọ́ kẹ́mọ́ Anthony. Aṣọ́bí sẹ́nà náà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀wò. Ẹ̀lájú mú sí tọ̀bà. Ìwú báwo ẹlẹ́nu ló lè fara padà bá àjí sọ̀rọ̀. Ẹlẹ́nu ló rẹ̀nu níṣẹ́. Ọ̀bìtẹ̀ takítẹ́ṣọ́ra. Ẹdúdúsì ńláńlá. Ẹsẹ̀tì ńláńlá lọ́kàrọ̀. Kẹfà mi ráwọ̀ mú sí tọ̀bà o. Èyí ò rẹ̀. Tẹ̀bílẹ̀ torí wà á tó yẹ. Ojú owó ní ti yí. Èyí náà lákàjọ́ rẹ̀. Ẹ̀dá mi kí lọ́sẹ̀. Ìbí ìdáàbọ̀ mi gbọ́. Ẹ̀gbọ́n ìyá lóde. Àbọ̀sẹ̀ débi ìbí ìdáàbọ̀. Àbọ̀sẹ̀ Báwo mú sísè ìgbàdòdò? Màmá náwó máa ń kẹ́sì bàmí mú síta ọ̀gá. Àṣìṣe ṣọ́ra dáadáa tán, bàmí mú síta ọ̀gá. Ọjọ́ ìjọba ìlú ọmọ ọlọ́kẹ́ àlúwà mi. Ọmọ ọlọ́kẹ́ mọ́ máa ń gbà máa kéde. Ọlọ́dún ti kọ́ òṣù gómìnà. Ìbídàpọ̀ àbọ̀sẹ̀ lẹ́ẹ̀mí. Ẹgbẹ́ ti sọ òun tó ìgbé. Àbọ̀sẹ̀ lẹ́ẹ̀mí ìwé mi kọ́. Ikú ni ọjọ́ ìrìn wà ní ẹ̀ẹ́dún ni mo ní báyọ̀.
Àlàbí, mo lọ kọ́kọ́ ẹ̀ sọ́sẹ̀ ṣe bàbá. Ọ̀túnba tó ń bẹ̀ ta Àlàbí, ìdí dàpọ̀ súnmọ́ mi náà bàbá. Àbọ̀sọ̀dé Bọ́sọ̀dé tó wá kòjì, àkọ́jú máa bẹ̀ sí o. Ìdí dàpọ̀ lọ́wọ́ kòjì, lọ́lọ́ tún bá Àlàbí tún ná mi lọ́wọ́. Owó ọ̀dọ̀ lálẹ́ ná ìdí dàpọ̀ pẹ̀lú àtọ́yì. International connection ó pọ̀ náà pẹ́tẹ́. Ẹ̀bá mi wọ́wọ́ dọ́là ni mo ń fẹ́. Yóò mama sẹ́ńtà dọ́là sẹ́ńtà dọ́là ẹ̀mí oníkàdọ̀ sẹ́ńtà dọ́là today Americano. Ọmọdé dúpẹ́, ọmọdé dúpẹ́. Ọmọdé dúpẹ́, ọmọdé dúpẹ́. Wọ́n bẹ̀ bàrà bí ẹ̀ sọ̀sọ̀ ọmọdé dúpẹ́. Wọ́n bẹ̀ bàrà bí ẹ̀ sọ̀sọ̀ ọmọdé dúpẹ́. Ìjẹ̀bú-Là, Ogun State, Nigeria, Tẹ́kùnmọ̀ International. Ọ̀dọ́ sún mi ìyàwó ní o. Ọ̀dọ́ sún mi ìyàwó ní o. Àwọn alágbé fújì ìsọ̀kè, omi náà kì í ní o. Ájú Mustapha, àwọn ayé. Ẹlẹ́nu rẹ̀ sọ̀rọ̀. Wọ́n lè sọ ìjẹ́ òwúrọ̀. Wọ́n ìṣọ́ ọlọ́run. Àwọn ayé. Wọ́n lè sọ ìjẹ́ òwúrọ̀. Ájú Mustapha. Àwọn tó lè dá èkì lè wá ti jẹ́ náà. Wọ́n lè rí wọn sọ̀rọ̀ bí ẹlẹ́dùnrà.
ọba ọlọ́gbẹ̀gbẹ̀ òbí ṣubú láéláé aláàlómi ní ìsọyìn ọmọ rẹ̀ tó ṣẹ́kù aláwọ̀ lọ́gbẹ̀dẹ̀ sùn ìdílá o. ọmọdé òǹkà o èmi máa tèmi tó péńtì. Thank you.
mi tàn dákun sọ̀rọ̀